wọ́n gbọ́wọ́ lórí wọ́n gbé ọwọ́ lé orí ọ̀pá wọn wọ́n wá náwó látòrí ọ̀pá látòrí ọ̀pá tó bá sèmí náà ní ìnígbà ọwọ́ bẹ́ẹ̀ ẹ̀mẹ́jà kanra wa láti gbà tí bàbá wa ní ìrìṣà ti débẹ̀ wọ́n ń jíjà ìṣọ̀kan fún ìran ọmọ aládé bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọba tó kù wọ́n unite everybody ìgbà tí bàbá wa ẹ̀wù ẹlẹ́wọ̀ ẹ̀tù tẹ́ dé ó ní gbogbo bẹ́ẹ̀ sí ní fọ́nká àwọn Ọ̀yọ́ ẹ máa ń sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yìí máa ń bí mi nínú ọmọ ń dùn mí gan tí máa ń gbọ́ lẹ́nu ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pé Aláàfin èdìdé kẹ́nìkan tó bá ti wà lórí tó bá ti débì kan Aláàfin èdìdé kẹ́nìbọ̀dì ìgbà tí gómìnà Ṣèyí Mákindé tí wọ́n dé ojú agbo yẹn tí ń sẹ́mu ojú agbo tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí Aláàfin Ọ̀yọ́ dìde kí gọ́vnọ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ sì dìde ó kí Olúbàdàn àwọn olóyìnbó ní respect is reciprocal tálàfin Ọ̀yọ́ bá ṣe tó yẹ kí wọ́n ṣe bó ṣe yẹ kó ṣe in tó ṣẹlẹ̀ ní oníṣẹ̀lẹ̀ nínú development tó wà ní Ọ̀yọ́ town lónìí tí a bá ní kankan wà ní Ọ̀yọ́ town tó jẹ́ development orí bàbá wa Ládọjà bàbá wa Olúbàdàn orí táwọn ń bẹ ní Ọ̀yọ́ town as the former governor of the state odidi governor ó dìde láti kí bàbá wa Olúbàdàn káàbọ̀ sórí ìjókòó gbogbo àwọn dignitaries ni wọ́n dìde tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kí bàbá Olúbàdàn ìgbà tí bàbá Olúbàdàn fẹ́ jókòó ìgbà tí wọ́n ń débẹ̀ yẹn bàbá wa Ṣọ̀ún wọ́n dìde wọ́n pọ́n bàbá lé Aláàfin Ọ̀yọ́ nìkan ló jókòó. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbà Olódùmarè ìbà gbogbo àjùnilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà gbọ̀ngbà mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn òdì gbogbo bí a tún sí láǹfààní láti tún máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtùpà wa gbọ́dọ̀ kú ṣàlàáfíà ní bá gbogbo wa mú kí wa ní kékeré tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ ọmọọba Adéọlá Adéyẹyè Kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi amúlẹ́mi lọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun ọmọ àrùwò oníbú ẹja kìkì ọ̀kasà ní ilẹ̀ bẹ́ẹ̀ mi lọ́mọ bá lò fún aláyémọ̀ rẹ̀ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹ́ ṣẹ́gi èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fín ọ̀kan ń ṣe rómi ọ̀kan ń ṣe wọ̀ mí ọ̀kan ń ṣe bó lè rómi bó lè wọ̀ mí ṣàtẹ̀mújù mi dòde. ọ̀rọ̀ tó ń lọ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn mo fẹ́ ká jọ fi ojú inú wo ọ̀rọ̀ yìí. mo sọ nínú fídíò mi kan bóyá bí oṣù bíi 5 àbí 4 sẹ́yìn nígbàtí ọ̀rọ̀ akíní kọ́kọ́ ṣẹlẹ̀ láàrin kábíyèsí bàbá aláyélúwà olórí aládé gbogbo bàbá wa Ọ̀jájá àti bàbá wa Ọ̀wọ́adé. mo sọ̀rọ̀ níjọ́ yẹn mo pe bàbá wa kábíyèsí Ọ̀wọ́adé Aláàfin Ọ̀yọ́ mo pè wọ́n ṣàkíyèsí mo ní kí kábíyèsí kí wọ́n rọra tẹ̀lẹ̀ àwọn tó bá ń fún wọn nímọ̀ràn kí wọ́n sọ ìmọ̀ràn gbà torí wípé ilẹ̀ ó lójú. kódà mo sọ débi pé mo ṣàlàyé nínú ọ̀rọ̀ yẹn nípa pé ìgbà tí kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ ńgbà tí wọ́n dórí àpèrè wọ́n gbìyànjú láti parí aáwọ̀ ìjà èyí tó ń bẹ láàrin Ifẹ̀ àti Ọ̀yọ́ ìyẹn láàrin bàbá wa Aláàfin àná àti Ọọ̀ni àná. bàbá wa Ọọ̀ni tòní wọ́n gbìyànjú láti parí aáwọ̀ yẹn for the first time ní ó bá bí 70 something years tí àwọn Ọọ̀ni Ifẹ̀ wọn ò tẹ Ọ̀yọ́ láti pé wọn lọ bá wọn ṣayẹyẹ. kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ gbéra wọn lọ sí ààfin Ọ̀yọ́ wọn lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ àná ọba Adéyẹmí wọn lọ sáàfin wọn nígbà tí wọ́n ṣe 45 years tí wọ́n dórí àpèrè Ọ̀yọ́. wọ́n lọ bá wọn ṣe àjọyọ̀ yẹn láì tiẹ̀ sọ fún wọn bọ̀ ọba bíi 100 ló tẹ̀lé kábíyèsí Ọọ̀ni Ìṣà
ló tẹ̀lé wọn lọ sọ́dọ̀ bàbá Aláàfin Ọ̀yọ́. Eléyìí lásán ó jẹ́ ká mọ̀ wípé bàbá wa Ọọ̀ni Ifẹ̀ wọ́n fẹ́ ìrẹ́pọ̀ unity láàrin gbogbo àwọn ọmọ aládé. Ó ní gbogbo ìrìn àjò tí wọ́n rìn yẹn. Bàbá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wá débẹ̀, ó ẹ̀ṣẹ̀ pọ́dún kan tí wọ́n announce ní tí wọ́n gba certificate of office, staff of office. Ẹ wá wo iye controversy tí ó ń jáde láti ààfin Ọ̀yọ́ sí gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire láàrin bàbá Olúbàdàn àti Aláàfin Ọ̀yọ́. ní tó ṣẹlẹ̀, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bí ò bá nídìí obìnrin ò ní jẹ́ kúmọ́lú. mo fẹ́ kájọ fi òye gbé. Àkọ́kọ́, àbúrò tó lọ sìnkú ẹ̀gbọ́n rẹ̀ ní òò tó wá mú àbúrò tiẹ̀ dání, ó ti sọ fún pé tọ̀ tí ń bá kú o báyìí ló ṣe sinmi. Aláàfin Ọ̀yọ́, ó dijọ́ tí Aláàfin Ọ̀yọ́ bá bẹ̀rẹ̀ sí ní fún àwọn èèyàn ní àpọ́nlé tí ó tọ́ sí wọn, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ríra wọn bíi ìránṣẹ́. Torí pé ẹni tá a bá gbé sí ipò tó wà ní ipò ìránṣẹ́ ló jẹ́ fún àwọn ará ìlú, ìránṣẹ́ ló jẹ́ lásìkò tó wà lórí ipò yẹn. A lè máa wò wọ́n gẹ́gẹ́ bí leader, gẹ́gẹ́ bí aṣíwájú, ṣùgbọ́n ìránṣẹ́ wa ni gbogbo wọn jẹ́. Torí pé àwọn irúnmọlẹ̀ tó fún wọn sórí àpèrè yẹn, àwọn irúnmọlẹ̀ tí wọ́n create àpèrè tí wọ́n jókòó lé lórí yẹn, àwa yìí là ń bẹ ni àwọn ọba yẹn fi ń bẹ. Torí pé àwọn irúnmọlẹ̀ yẹn àwa yìí ni wọ́n ṣiṣẹ́ kalẹ̀ fún. Àwa tí wọ́n wá ṣiṣẹ́ kalẹ̀ fún, gbogbo wa ò lè gorí àpèrè yẹn. Ẹni tó Olódùmarè bá tó wá fi sórí àpèrè yẹn, àfi kó pa àpèrè yẹn lé, ó sì pa àwọn tí ó jọba lé lórí, kó pọ́n wọn lé, kó fún wọn ní ẹ̀tọ́ wọn. Àwọn olóyìnbó ní respect is reciprocal. Táláàfin Ọ̀yọ́ bá ṣe tó yẹ kí wọ́n ṣe bó ṣe yẹ kán ṣe, in tó ṣẹlẹ̀ ní ò ní ṣẹlẹ̀. Gọ́vnà, odidi gọ́vnà, ó dìde láti kí bàbá Olúbàdàn káàbọ̀ sórí ìjókòó. Gbogbo àwọn dignitaries ni wọ́n dìde tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kí bàbá Olúbàdàn. Ìgbà tí bàbá Olúbàdàn fẹ́ jókòó, ìgbà tí wọ́n ń débẹ̀ yẹn, bàbá wa Ṣọ̀ún wọ́n dìde, wọ́n pọ́n bàbá lé. Aláàfin Ọ̀yọ́ nìkan ló jókòó, ó wá jókòó. Ẹ wá lọ wo ìjókòó yẹn, ìjókòó yẹn gẹ́kọ́ ló tún ṣe bákan, bí kò ṣe ọ̀nà tí wọ́n ń gbà náwó. Àwọn fẹ́ bà wọ́n lọ́wọ́ gan. Ẹ fẹ́ bà yẹn lọ́wọ́, kò sí ìṣe àpọ́nlé lára wọn, ìyẹn lára bàbá Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú wọ́n ṣe. Wọ́n gbé ọwọ́ lé orí ọ̀pá wọn, wọ́n wá náwó látòrí ọ̀pá. Tó bá sèmí náà ní ìnígbà ọlọ́wọ́ bẹ́ẹ̀, ẹ mẹ́jà kanra wa. Bàbá wa Olúbàdàn wọ́n sọ̀rọ̀ wọ́n ní ànájọ, wọ́n ní kìí ṣe pé àwọn ò fẹ́ bà wọ́n lọ pé torí pé àwọn èèyàn ti dóde káwọn tó dé kinní kan ní òjò káwọn rí fẹ́ máa disturb ojú àgbà, àwọn ò fẹ́ dojú àgbòrò àwọn ẹ̀rọ lórí ẹ̀jẹ̀ kinní kan. Ó yé wa, ọgbọ́n àgbà ni bàbá lò, bàbá sá sọ̀rọ̀. Ṣùgbọ́n bó bá ṣe èmi náà ni ìní barú ọwọ́ bẹ́ẹ̀, torí pé kìí ṣe àkọ́kọ́ kìí ṣe èkejì Táláàfin Ọ̀yọ́ ṣe bẹ́ẹ̀. Bàbá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́wọ̀ ẹ̀tù 2026 la wà yìí. This is not 1900, this is not 1825, this is not 1827, this is 2026. Let respect be given to who respect is due to. Ìtàfẹ́ nílẹ̀ Yorùbá ní ìṣọ̀kan. Láti ìgbà tí bàbá wa Ọọ̀ni ìrìṣà ti débẹ̀, wọ́n ń jí ìjà ìṣọ̀kan fún ìran ọmọ aládé.
bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọba tó kù wọ́n unite everybody. Ìgbà tí bàbá wa ẹ̀wù ẹlẹ́wọ̀ ètù tẹ́ dé ó ní gbogbo bẹ́ẹ̀ sí ní fọ́nká. Ẹ wá wo ọmọ Yorùbá lónìí àti wà divided. Àwọn kan láwọn ní Yorùbá àwọn kan ní Odùduwà kálukú wá claim ó fẹ́ da àárín wa rú. Ọgbọ́n àwọn Fúlàní láti wọ àárín wa inú wọn máa dùn nìyẹn. Inú àwọn Fúlàní yẹn ó máa dùn pé yes àárín wọn ti ń dàrú àti wọlé. Àwọn Ọ̀yọ́ ẹ máa ń sọ ọ̀rọ̀ kan, ọ̀rọ̀ yìí máa ń bí mi inú, ó máa ń dùn mí gan tí bá ń gbọ́ lẹ́nu ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pé Aláàfin èdìdé kẹ́nìkan tó bá ti wà lórí tó bá ti débì kan Aláàfin èdìdé kẹ́nìbọ̀dì. Ìgbà tí gọ́ọ̀nà Ṣèyí Mákindé tí wọ́n dé ojú agbo yẹn tí sẹ́mu ojú agbo tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, Aláàfin Ọ̀yọ́ dìde kí gọ́ọ̀nà tá à ń sọ̀rọ̀ rẹ̀ sì dìde ó kí Olúbàdàn. Nínú gọ́ọ̀nà àti Olúbàdàn ta ni number 1 citizen lọ́yọ̀ state? Number 1 citizen lọ́yọ̀ state wá dìde kí Olúbàdàn. Ẹ̀yin wá ti torí pé ẹ fẹ́ mọ̀ jàjà supremacy ẹ wá lè fún wọn ní àpọ́nlé tí wọn náà tó tọ́ sí wọn. Lọ́jọ́ orí bàbá wa kábíyèsí Olúbàdàn wọ́n èé ṣẹgbẹ́ Aláàfin Ọ̀yọ́. Nípò ìyẹn ní experience in leadership bàbá wa Olúbàdàn wọ́n èé ṣẹgbẹ́ Aláàfin Ọ̀yọ́. Wọ́n èé ṣẹgbẹ́ ẹlẹ́wọ̀ ètù bàbá wọn wádé. Ní development táà bá sọ wípé òkè o ìyẹn wà socialize, ó wà develop intellectually, wọ́n èé ṣẹgbẹ́ wọn. A former senator of the Federal Republic of Nigeria, a former governor of the state itself, nínú development tó wà ní Ọ̀yọ́ town lóbìnrin tí a bá ní kankan wà ní Ọ̀yọ́ town tó jẹ́ development, onípa bàbá wa Ládọjà, bàbá wa Olúbàdàn, onípa wọn bẹ ní Ọ̀yọ́ town as the former governor of the state. Ẹ wá rí wọn, ẹ wá ṣe bí ẹni pé bóyá èèyàn kan kékeré kan nǹkan ló kàn dé. Tí bàbá wọn owó adé tí wọ́n bá ń ṣe báyìí sáwọn lọ́balọ́ba, kí wá ní tàírú àwọn táwọn tẹ̀ jà mọ́ pé bóyá kìíní kankan táà sí nípò kankan táà ṣe pé kìíní. Àfi kán máa tẹrù wà kán máa tẹwà mọ́lẹ̀ kán máa gborí wa kọjá nì. Tí bàbá wọn owó adé tí wọ́n bá lè máa ṣe bó ṣe ń ṣe yìí sí bàbá wọn Ọọ̀ni Ifẹ̀, sí bàbá wọn Olúbàdàn, sí àwọn lọ́balọ́ba torí kí wọ́n fẹ́ mọ̀ wò pé wọ́n fẹ́ mọ̀ jìjà supremacy. A jẹ́ pé gbogbo àwọn tí ò sí ní ipò ọba wọ́n mọ̀ gùn wọn lórí mọ́lẹ̀ kọjá ni. Léyìí tó fà tó fi jẹ́ pé ẹni tí wọ́n bá wọn tún aṣọ ṣe tó bá dé òde wọ́n bá wọn tún aṣọ ṣe lójú agbo, which is àwọn ọlá ayé ẹjọ́ òun tẹ̀fẹ́ mọ̀ gbéwọ̀ yẹn ó ti kọjá. This is 21st century 2026 láwa yìí. Bàbá wa kábíyèsí ọwọ́ adé, you need to do better sir. You need to do better sir. Ìṣọ̀kan la fẹ́ nílẹ̀ Yorùbá, unity la fẹ́ nílẹ̀ Yorùbá, ìdàgbàsókè la fẹ́ fún orírun wa. Gbogbo eléjẹ́ ìṣe yìí bàbá kábíyèsí ọwọ́ adé kò lè ṣe sóre fún ìran ọmọ aládé. Aláàfin Ọ̀yọ́ bàbá ọwọ́ adé ẹlẹ́wẹ̀tì wọn ò lè dìde láti kí àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá láti ṣàpọ́nlé fún wọn kẹ́ndì mọ́ra wọn. Ṣé bẹ́ẹ̀ ní fọ́tò bàbá wa Ọọ̀ni Ifẹ̀ àti bàbá wa Aláàfin àná nígbà tí bàbá tí wọ́n lọ kí bàbá ṣe bẹ́ẹ̀ ní wọ́n dìde bàbá wa Aláàfin bí wọ́n ṣe dàgbà tó lọ́jọ́ orí, ìyẹn bàbá Aláàfin àná bàbá wa Adéyẹmí bí wọ́n ṣe dàgbà tó lọ́jọ́ orí, wọ́n dìde wọ́n dì mọ́ kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ wọ́n jọ dì mọ́ra wọn tínú wọ́n jọ dùn tọ́jọ́ rẹ́rìn sí àwọn wọ́n dì mọ́ra wọn ni. Ẹ̀yin ó wà lórí ìjókòó ẹ gbọ́wọ́ lórí ọ̀pá ẹ máa na ọwọ́ sáwọn, 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 sáwọn,
ìtí mo rò pé yẹ kí gbogbo Ọ̀yọ́ máa jà sí tó yẹ kẹ́ máa jà fún òun ní ìdàgbàsókè tí ó wọ Ọ̀yọ́. Kése kẹ́ máa jàjà pé ó ní Onibiritiko ló sọ yín di ọ̀gá, Onibiritiko ló gba iṣẹ́ títì, Onibiritiko ló sọ pé yín lọ̀gá, Onibiritiko ló sọ pé kíníkan. Onibiritiko ní Onibiritiko làdìkọ́ lẹ́jẹ̀, Aláàfin Ọ̀yọ́ òun lẹ́jẹ̀. Aláàfin Ọ̀yọ́ lẹ́jẹ̀. Ọ̀yọ́ tẹ̀ẹ̀dẹ̀ jẹ́ Aláàfin sí, ó nítàn, ó ní history, ó ní Ifẹ̀, ó ní ìtàn, ó ní history. Ìbàdàn ó ní ìtàn, ó ní history. We are not British, we are not Europeans, we are ọmọlúwàbí, ọmọ Odùduwà, ọmọ ìrẹ́kàrọ̀ òjìrè ni wá, and we will do this our own way. Bàbá wa Aláàfin Ọ̀yọ́, bàbá wa Ẹlẹ́wọ̀ Ẹ̀tù, ẹlẹ́tìkọ ọba tó jẹ tìlú tòrò, ayé ò ní gbàgbé ẹ o. Ọba tó sì tún jẹ tìlú dàrú, ayé ò ní gbàgbé ẹ. Bàbá wa Aláàfin Ọ̀yọ́, ẹ má tú ọmọ káàrọ̀ òjìrè ká. Mo wo àwọn kọ́mẹ̀ntì kan lórí póòsì mi níjẹta àbídọ́wọ́, mo mi rí báyìí. Àwọn kan sọ pé àwọn Ifẹ̀ kìníkà, àwọn Ifẹ̀ yẹn ò dáyé, àwọn ni kóòtù òjìrè, àwọn ọmọ Ọ̀yọ́ ìṣe kóòtù àjìrè. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹlẹ́sọ sí nínú ọmọ káàrọ̀ òjìrè. Tẹ́ ẹ bá ti nínú ọmọ káàrọ̀ òjìrè, a jẹ́ pé sí nínú ọmọ Odùduwà náà nìyẹn. Kí ló dé tẹ́ wá ń claim orírun? Kí ló dé tẹ́ claim pé kìníkan? Torí pé Yorùbá tẹ́ ń sọ yìí, ibìkan ló ti ṣẹ̀ wá. Ogun ni tàbí ká mọ̀ sọ̀rọ̀ development ibi tí nǹkan kankan ti wá, ogun ni. Gbogbo àwọn orúkọ tá ń jẹ́ ilẹ̀ Yorùbá pátápátá ló ní ìdí tó kọ́ ẹ fi rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́. Bàbá wa Aláàfin Ọ̀yọ́, bàbá wa Ẹlẹ́wọ̀ Ẹ̀tù, ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé ẹni alágẹmọ tí ń rọra yánrìn ikú ń pa. A ń bèlè tà sí ọ̀pọ̀lọ́ tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀. Tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá, gbogbo ọmọ ìran Oòduà pátá, tẹ́yìn náà jẹ́ àkànnú àwọn àrọ́mọdọ́mọ wọn, tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo wa pátápátá ká ṣe àpọ́nlé tó tọ́ tó yẹ fún àpèrè Ààfin Ọ̀yọ́, bàbá ẹ dákun, ẹ nílò láti ṣe ìrònú padà sẹ́yìn, ẹ ronú padà, ẹ ṣe tó tọ́ àti tó yẹ, ẹ ṣe tó tọ́ àti tó yẹ lórí supremacy fight tẹ́ ń jà ìjà tẹ́ tí ogun ń jà káàkiri, ìjà tó gbọ̀yọ̀ ń jà káàkiri, ìjẹ́mí làgbà ìwọ làgbà yìí lórí rẹ̀ dòní oṣù ló pọ́dún kan tí wọ́n pín ní certificate of office. Bàbá wa Aláàfin Ọ̀yọ́, láti bí ọdún kan tẹ́ ti wá jẹ ọba, tẹ́ ti wà lórí àpèrè, ẹ̀rọ oníjọ́ kan rí kẹwàá gbéra kẹlẹ́ lọ sáàfin bàbá wa Ọ̀nífẹ̀ kẹlẹ́ fẹ́ lọ kí wọn rárá. Àmọ́ ẹ ti gbéra, ẹ ti lọ kí oyin Sọ̀tánù Sókótó, ẹ ti gbéra, ẹ ti lọ kí Emir Ìlọrin, ẹ tún wá dé ààfin Emir Ìlọrin gan, ẹ tún bẹ̀rẹ̀ kí wọn ni. Lẹ́yìn tẹ́ ẹ lè ṣe àpọ́nlé yẹn fún àwọn ọba lẹ́yìn tó kù. Let's call a spade a spade. Tàbá tàrà alẹ́ ẹni lọ́pọ̀ àlè ìrà lọ́wọ́n. Bàbá owó adé ẹ̀ ń ta àwọn ọba tó kù nílẹ̀ Yorùbá, àwọn ọba aládé, ẹ̀ ń tà wọ́n lọ́pọ̀. Ó ní ò jẹ́ kí ó gbọ́ àwọn ọmọ Yorùbá náà, àwọn ọmọ káàrọ̀ òjìrè káwa náà wo ọ̀dọ̀ yín. Inú gbogbo wa ló dùn gbà tó gbé sórí àpèrè. Ẹ má jẹ́ kí ni wọ́n wá mọ̀ bàjẹ́. Ẹ má jẹ́ kí ni wọ́n mọ̀ bàjẹ́ wípé ẹ wà lórí àpèrè. Development la fẹ́,
nílẹ̀ káàrọ̀ òjìire ká ṣera wọn lọ́kan mélòó ni wọ́n tàtún ọmọ yàrá ọlọ́tọ̀ọ̀tọ̀ eléyìí lóò ní kíní kan eléyìí lóò ní gbá eléyìí lóò làwọ kí ló dé. òótọ́ ọ̀rọ̀ lẹ ní ká mọ́ sọ bá a ti bá òwe náà ní a sì mọ òwe náà sì ní títí tí ó ìdí ọ̀túnla tí a yóò fi níjáyé mọ́ bá yóò bá parẹ́ lóòótọ́ tí ò sínú rẹ̀ ní pé kíní kan òwe Yorùbá ló sọ pé ẹnìkan ìgbáyẹkẹtẹ kó tẹ́rin ẹnìkan ìgbáyẹkẹtẹ kó tẹ́fọ̀n olúkúlùkàn kì í tó Ọ̀ọ̀ni ẹnìkan kì í gbáyẹkẹtẹ kó tẹ́rin ẹnìkan kì í gbáyẹkẹtẹ kó tẹ́fọ̀n olúkúlùkàn kì í tó Ọ̀ọ̀ni Ọ̀ọ̀ni òun ni àkọ́kọ́ torí pé àpèrè yẹn kìí ṣe bàbá wa Adéyẹyè kìí sọ ni à ń sọ pọ̀ lórí gbogbo ayé àpèrè tó jókòó lé yẹn òun là ń pè lórí gbogbo ayé so tí a bá pe Ọọ̀ni Ifẹ̀ bàbá wa Adéyẹyè ní olórí gbogbo ayé pé olórí ayé gbogbo olórí aládé gbogbo ọba gbogbo Yorùbá kìí ṣe wípé tí ìgbéraga àpèrè tó jókòó lé is the oldest throne in the history of the Yorubas. Tí àpèrè tó bá ju àpèrè Ọọ̀ni Ifẹ̀ lọ nílẹ̀ Yorùbá kó jáde kó wá ní mo ju àpèrè yẹn mo jù lọ ẹ̀yin Ọ̀yọ́ ẹ má jà sábò sí mọ́ bàbá wa Ọwọ́ Adé ẹ dákun ẹ̀tẹ̀ jẹ́jẹ́ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan kí ìran Yorùbá kó lè ní ìdàgbàsókè títí ìgbà mi tẹ́lá fún àti pàdé mi lórí ètò ìta pè ní Ìràpadà Ọmọ Yorùbá Ọmọọba Adéọládé Kijipa òun ló kọ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà Ọmọ Yorùbá àtúbà wa kúrò.